Aláròyé máa wí o. Kehinde dèrò ẹ̀wọ̀n nìbàdàn, Gende ẹgbẹ́ ẹ̀ ló fi Sisọọsi gún pa. Lẹ́yìn ọjọ́ 12 tó gún èèyàn ní Sisọọsi pa, ọkùnrin ẹni ọdún 23 kan Kehinde ti dèrò àhámọ́ ọgbà ẹ̀wọ̀n báyìí. Lọ́jọ́ ajé Monday ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2024 yìí ní sájẹ́ǹtì ọlọ́pàá tó ń jẹ́ Tóyìn Ibrahim gbé Kehinde lọ sílé ẹjọ́ májísírèètì tó wà ládùúgbò Ìyàgànkù nìbàdàn fún ẹ̀sùn ìpànìyàn lórúkọ CP Ayọ̀délé Ṣónúbì tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọkùnrin tí wọ́n ń pè ní JJ ṣùgbọ́n tí a kò mójúlówó orúkọ ẹ̀ lọ̀dájú èèyàn náà gún ní Sisọọsi lógòóró ẹ̀yìn tí ìyẹn dìgbò lulẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ dèrò ọ̀run àpàpàǹdodo. Gẹ́gẹ́ bí sájẹ́ǹtì Ibrahim ṣe fìdí ẹ̀ múlẹ̀, ó ní nǹkan bíi aago 6 alẹ́ ọjọ́ 16 oṣù kẹwàá ọdún yìí ni ìjà wáyé láàrin Kehinde pẹ̀lú ọkùnrin yìí lágboolé àgbà lágbègbè Ìlàjẹ nílùú Òkèhò nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ọ̀nà tí olùjẹ́jọ́ dá tako abala 276 316 òfin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe lọ́dún 2000 èyí tó ṣe ìwà ìpànìyàn léèwọ̀ tó sì la ìjìyà lọ ní ìbámu pẹ̀lú abala 279 319 òfin náà. Adájọ́ kóòtù ọ̀hún onídàájọ́ O. Ayọ̀fẹ́ kò fààyè sílẹ̀ fún olùjẹ́jọ́ ẹ̀sùn ọ̀daràn náà tó fi pàṣẹ pé kí wọ́n gbé ọkùnrin náà lọ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n l'Ágòdì nìbàdàn. Lẹ́yìn náà ló sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 27 oṣù kínní ọdún 2025 tó ń bọ̀ yìí. Ọ̀làwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.